wá ń parí ni ó dá lójú ló ṣe sọ pé yàgò nínú Lagata the incoming president. Ẹ̀ka sàn gbogbo ilé o. Incoming president. Ẹ̀ka sàn wọ́n ní wọ́n gbóhùn mi. Tẹ́ẹ̀bà tẹ́ gbóhùn mi ṣe bẹ́ẹ̀ ní post wa. Ìdánì fẹ́ Sunday Wednesday. Wọ́n ní wọ́n gbóhùn mi. Mo dẹ̀ tẹ́ẹ̀bà tẹ́ gbóhùn mi. Bóyá kọ́ fọmọ rí olórin etí wọn. Ẹ bá ń post. Ẹ má wọrí ẹ má jẹ búrẹ́dì lọ wọ́n ń dẹ̀yìn lọ́wọ́. Ẹ má jẹ búrẹ́dì lọ wọ́n ń dẹ̀yìn lọ́wọ́. Ẹ jọ gbogbo ilé mo fẹ́ apologize torí mo ti ṣe gbogbo ilé o. Mo ṣe gbogbo ilé o. Mo dẹ̀ fẹ́ apologize o. À ń gbọ́ yín. Ọ ti ń tẹ recording. Ẹ jọ gbogbo ilé mo fọlọ́run bẹ̀yìn ẹ má bínú sí mi. Mo fẹ́ confess ni o. Mo fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Mo fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ẹjọ́. à ń gbọ́. Ọdẹ ní ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. Kó má yí lọ́wọ́. Kó má yí lọ́wọ́. So Bíbélì dẹ̀ sọ pé tẹ́lẹ̀ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ lẹ́bi. Kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Gbogbo ilé ẹjọ́ ẹ dáríjì mi tó lọ́dọ̀. Bọ́dà láti mo máa ṣe yín náà díẹ̀ torí mi ò bá yín sọ̀rọ̀ yìí rí so mo lè sọ fún yín ni. Ṣé wọ́n pé ń jọ kìíní àná tí yọ̀gàdì ní pé tó dráàgì mi tó ṣáà ń dráàgì mo fi sọ pé ìyàwó ẹ̀ ni màá dó. Mo fi kó wọn lọ sí gbogbo kìíní yìí. Mo dẹ̀ ti dó ìyàwó yọ̀gàdì. Ẹ jẹ́ bá mute Nàìjíríà sọ̀rọ̀ náà. Màá jẹ́ ẹni tí ó bá mute máa já bọ́lẹ̀ o. Mo ti dóyàwó yọ̀gàdì so apology yẹn nìyẹn fẹ́ apologize máa gbé evidence ẹ̀ jáde láìpẹ́ tó mo kàn ní jẹ́ kí gbogbo ilé mọ̀ pé nítorí mo ṣèlérí pé máa dóyàwó ẹ̀ ní ilẹ̀ tí ìyàwó yọ̀gàdì jẹ́ pé olóṣó ló ń ṣe káàkiri owó ló wá ń babysit lórí ìyàwó ẹ̀ ní lọ ṣe Scotland ní 2024 a máa gbé jáde yọ̀gàdì jẹ́ta ṣe hangout èmi yìí sọ fún èyí tó bí ajáde wá ṣe ṣòfò mi tí ìbàjẹ́ ìdá gbogbo yàn lóhùn ó ń ṣe ìwọ ayé ẹ̀ máa bàjẹ́ ní yọ̀gàdì ìwọ yìí sẹ́ hangout tá a ṣe ní Dartford tó parọ́ fún ìyàwó ẹ̀ gbóhùn lọ́bi iṣẹ́ ni tó gbé báàgì tó di báàgì aṣọ ṣẹ́ sínú báàgì ẹ̀ ẹran ní Dartford ayé láti lọ ra ẹran ní Dartford High Street yọ̀gàdì jáde kó mú oògùn kó mú ọ̀bẹ kó fi sí ẹnu ẹ̀ báyìí pẹ̀lú epo pé ọmọ tó lọ bá sùn lókè nínú yàrá tí mo fi jálẹ̀kùn tí mo fi wọlé tí mo ṣílẹ̀kùn tí mo rí ẹ pẹ̀lú kó ẹ pínísì yẹn jáde nínú yàrá yẹn wá fi gbogbo nǹkan tó ti ara ẹ jáde wá fi gbogbo nǹkan tó ti ara. Ẹ jẹ́ kọ́mọ yìí sọ̀rọ̀ ẹ bá mi power tap ẹ bá ń power tap kí ló dé ẹ má pè é. Mi ò ní gbà ẹ̀yin recording ẹ pause ẹ̀yin recording ẹ pause ẹ gbé wọlé padà màá ṣí làgàtà lẹ̀ fún ẹ. Wọ́n pè mí ẹ má bínú wọ́n pè mí mo wà ní mọ̀ nǹkan ni mo fẹ́ wá ra ṣe wọ́n pé a ní hangout a ní pàtí tá a fẹ́ ṣe lọ́la àwọn April baby àti May baby so mo wá fẹ́ wá ra aṣọ tí màá wọ̀ wọ́n lè rí fọ́tò ìyá lọ́la dáadáa so ibi ẹnu ẹ̀ mo wà báyìí so. Ó yá fàánà parí ọ̀rọ̀ tó ń sọ lọ. So yọ̀gàdì ti dé Nàìjíríà ní bíbá ẹ̀fẹ́ jọ ní ìfẹ́. Ilé alábòsí yẹn. Tọ́gbó ni. Ṣé ìdọ́àní ní bíbá ìjọ àní àbíbó ló jọ? So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, yọ̀gàdì eléyìí ń ṣe àràbò. Ìwọ jẹ́ kájọ jáde. Èmi ti búra fún ẹ tẹ́lẹ̀, ìwọ náà wàá búra. Pé ọmọ tó lọ dó lókè yọ̀tà
a ṣe hang out yẹn ọmọ yẹn mo lè fún ẹ 24 hours tí o bá jáde mo máa gbé fèsì ọmọ yẹn jáde mo dẹ̀ máa dárúkọ ẹ ọmọ yẹn ò ṣe mí o kò ṣe mí mo fún ẹ 24 hours ọmọ tó lọ dó lókè bàtà wà ń sáré tèmi sọ oúnjẹ lọ́wọ́ oúnjẹ tí mo sè gan owó ló jẹ́ 99% of that food on that day olóṣì wọn bíà ìwọ oníkun àgbè láyé ẹ ti bàjẹ́ tí bá tiẹ̀ dá gbogbo èèyàn lò ó ṣe lúwọ ìwọ tó yẹ pé o ti kú dead rat yẹn critical thinker gbogbo àbòsí tó ṣe gbogbo ṣìkìrì tó ṣe lẹ́yìn kí ló padà já sí wọn padà fi ẹ́ sọ́wọ́ ẹ̀yìn náà o ṣáà rí pé kámà ni èmi yìí sọ fún ẹ ìwọ jáde yọ dájì 24 hours tí o bá jáde mo máa gbé picture ẹni yẹn ọmọ tó dó lókè tí mo ká ẹ tó kú ẹ rí píríǹsì báyìí bí okú pẹ́pẹ́yẹ ẹ mọ okú pẹ́pẹ́yẹ tó máa ń yí bí spring báyìí okú kékeré báyìí ló wà lábẹ́ mo rí ẹ wá rẹ́rìn ó sì wá jáde wá wá sálẹ̀ ìwọ wá búra pé gbogbo nǹkan tó tara ẹ jáde gbogbo nǹkan tó tara ẹ jáde kó gbé ògùn kó fojú sunkún wọn tó bá gbé èmi ìdùwádé bá wò mo rárá kú fún ẹni ọ̀rọ̀ tí mo sọ yìí lẹ́nu ọmọ yẹn ò ṣe mí o but ìwà ọmọ ló máa ń jẹ́ ọmọ ṣe òfin gbẹ ṣe ti understand mo máa gbé ojú ọmọ yẹn síta èyí tí mo yí bá yín bò lẹ́yẹ kọ̀ọ̀kan yẹn ṣé wàá rí gbogbo ẹ̀yin tó kù o gbogbo ẹ̀yin tó kù ìyá ọba wo mo pàlù fún ẹ tí bá máa bẹ̀rẹ̀ sí ẹ jáde sòrò nà ẹ má wọrí ẹ má jẹ búrẹ́dì lọ ìyá ọba ìwọ tó jẹ́ pé ìwọ gbogbo chaati ẹni máa ṣó gbogbo ẹ̀yin dáadé ṣe lóore lórí ìkànnì yìí ẹ̀yin gangan ní ẹni ìbànújẹ́ ìbàjẹ́ tẹ́ ẹ̀yin jẹ́ káwọn èèyàn fẹ́ máa ṣe oore ìwọ ìyá ọba yẹn sórí ẹ ọ̀rọ̀ ẹ máa gbélé báyìí máa ṣe géṣù fún ẹni ẹ̀ṣẹ̀ tí mo ṣe yẹn wàá wá sọ níta ẹ̀rẹ̀ yìí máa gbọ́ voice note o kẹ́lẹ̀ mọ ìdí tí àwọn kan tó fi ń join tó fi ń gang fight ẹ wá torí mi ẹ wá wọnú ara yẹn di gazap ẹ wá ń lọ káàkiri làgàtà kọ́ lè máa dún wọn mi bàbá ìyáláyà yín ò tí ì pọ̀ tó ìyá ìyáláyà yín ò tí ì pọ̀ tó tẹ bá tún wá mú ìyá yín wá sí gan máa tún do ẹ ti understand ìyá tó bí tẹ bá mú wá kó wá available máa tún do ẹ mú wá sádọ class lálẹ́ yìí kó wá fárun òbú ẹ kó wá fárun abíyá ẹ kó méjì ẹ rẹ tẹ́lẹ̀ sí èrè ẹ̀yin ní sùúrù ẹ rò pé gbogbo ọ̀rọ̀ ló time ó kọ́ jẹ́ pé time yìí mò ń ṣàwọn kankan ni bẹ́ẹ̀ ṣe ń tíráàjì nìyẹn. láti onírànṣọ dáwọn. kàlélẹ́ yìí ta ló kókè ṣé ìyá ọ̀dọ́ nìyẹn. olóògùn tóyìn yẹn mo ti rí látàárọ̀ mi lẹ́yìn tó gbé wá sókè. tóyìn wo nìyẹn. tóyìn kékeré ṣe. aṣẹ́wó wọn kọ bọ̀ ọmọ òfin láti dájú. lọ́sọ̀ nígbà látàárọ̀ mi lẹ́yìn tó gbé wá sókè. ẹ máa sọ̀rọ̀ lọ. wọ́n jáwé ìbọn lọ́wọ́ kan. ọ̀sẹ̀ wíìsì táìmù. ìjọ wo lẹ ti rí kí wọ́n máa ṣe ṣòwò wọn kọ́ máa drag tí anybody lórí platform yẹn máa ń lọ sọ́hùn wọ́n máa ti ń kàn yín lára náà lẹ́ máa ń gòkè káàkiri ká. wọn kò ṣe ní ṣó wa máa bà wọn bí ìyá wọn dà wọn tí bí ìyá wọn dà. báwo ló fẹ́ ṣe tí wọ́n ní wò wá. wọn bí ìyá ní bàbá wọn. àtẹlẹ tó lọ ọ̀dàlà àtẹlẹ tó lọ tí ò lọ tán alábà kúrò nílé ẹ̀yẹ ayé ti sẹ́rùn tí ojoojúmọ́ ló máa ra láì láti òrí bẹ́ẹ̀ yẹn láti òrí kiri kò wọ́n ní kẹ́ sọ ẹ̀sọ́ náà ẹ̀ẹ́dẹ̀ padà wá sílé. tó mọ̀ mí ni. àbí nà tó bá mọ̀ kójú òun kúrò bíbẹ̀ á dẹ̀ padà wá sílé ìgbà inú máa ní gbogbo àwọn ọmọ tó kọ̀ ókè nígbà tó kúrò bẹ́ẹ̀ nígbà tó kúrò bíbẹ̀ sí iṣẹ́ kó dá ṣó dúró dé wọn kó má ṣe ṣó wọn. ṣé ká má continue life ni ẹ̀yin lẹ wà bíbà ẹ̀ gbogbo gba ayé tẹ wà bíbà ẹ̀ náà ẹ máa ń káńkù everybody ni. mo rántí ìbàdàn láti mo rántí mo yìí máa jí kinní yẹn ìgbà tí wọ́n kọ́ máa wọ platform ìgbà ẹ̀ tí ẹ sọ pé àdìpọ̀ lọ́wọ́ àgbáyé mò ń lo mama dé níbo ló wà tí mo sọ pé Italy ó ṣe tẹ́yìn bá tiẹ̀ níyàn tí táyé yóò gbé ṣé ó rí i pé Italy ò gbé everybody. ẹ bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló wà máa tákùn yín pẹ̀lú wà bíbà ẹ̀ gbogbo gba ayé tẹ
lórí platform yìí. Ayé ẹ̀ máa bàjẹ́ tó ti wá sí ìbàjẹ́. Tóyìn, ayé ẹ̀ ti bàjẹ́. Orí ò pé kó tó gbé gò tó dàbí kí ló ń porúkọ ẹ̀ bọ́ọ̀bù àjàṣẹ́ ẹ̀yìn àjàṣẹ́ má bínú. Kó tó gbé sójú, orí ẹ̀ ti dàrú. Ta ló ń gòkè lọ báyìí sọ̀rọ̀? Wọ́n dẹ̀ yàn ti ṣe pé. Ẹgbẹ́ ọlẹ́rìí lè ní kọ́ bọ́dà láti kan tó ṣe bọ́dà láti ò lè ṣe ṣó olóṣù. Ò ní brain. Ó ṣe lọ dóbò títí tó dóbò tó dókó rẹ́dà tó lọ dókó ish. Tó lọ gba ish lọ́wọ́ àǹtí wa ó tẹ̀lé pé ògbó arúgbó ni wọ́n. Orí ẹ̀ bàjẹ́ ni irú yẹn fẹ́ lẹ́nu ọ̀rọ̀. Ish tó ń dọ̀wọ́ arúgbó. Kíní tó gbẹ tó dàbí aràn yẹn olóòórùn onídọ̀tí tó wọ́ tó wà Nàìjíríà. HIV product. Ẹ nà Síkúsẹ̀. síkúsẹ̀ ni Síkúsẹ̀. wọ́n ń pẹ́ láyé. Gbogbo wà lórí wàrò ẹsẹ̀ rí wàrò ẹlẹ́sẹ̀ túlétúlé. Wọ́n pọ̀ orí àwọn tó pọ̀ lọ gbé yẹn bọ̀ bí báyìí. Ó lè ọ̀dọ́ ọkọ̀. Orí torí ẹ̀ mo ṣe fẹ́ gòkè kí n fún yẹ̀ jẹ ọmọ àlè. Olóòórùn. Ó gba Facebook jẹ́, ó tún gba TikTok jẹ́. Ó ń fọ́fọ́ káàkiri ní ṣùgbọ́n Wọ́n ló lè ń ṣà. fọ́ dá wọlé fún ni. Ọpẹ́lọpẹ́ jẹ́ fọ ẹ̀rọ bàbá nílé lórí. Rọ́lá sí. Ṣé kó wọlé ká fún yín láti ẹni sọ̀fẹ́ ní gífsì látàárọ̀? Ìgbà wọ́n rí pọ́sì pé kẹ́. Wọ́n flag ẹ̀. Wọ́n flag page. Bọ̀dá láti o. Bọ̀dá láti. Ẹ jẹ́ fún mi láyé 2 seconds. Mo ní ìdàyè 2 seconds. Mo fẹ́ fún Làgàtà lórí. Ọ̀pẹ̀lọpẹ̀ oko. Làgàtà bàbá òbò. Ọ̀pẹ̀lọpẹ̀ oko. Wọ́n ìbá tí ìkóbò wọn lọ. Ọ̀pẹ̀lọpẹ̀ oko. Làgàtà bàbá máa dé wọn nìṣó. Dòdòdò. Ẹ máa dó wọn. Ìwọ ló lóko rẹ̀ òun bá wù ẹ́ ló lè fowó ṣe. Làgàtà ìwọ ló lóko rẹ̀ òun bá wù ẹ́ ló lè fowó ṣe. Ẹni tí inú bá ń bí ó lọ fògbọ́ ìṣẹ̀lẹ̀ yà ń gbòòrò. Làgàtà gbogbo òbòdídó ni. Máa dó lọ àsìkò eléyìí. Òun ló máa fi mọ̀ pé ọkùnrin làdá. Ẹ kọ́lẹ̀ kú o. Akọ̀bò yìí ní kò kúkó. Ẹ̀yin gá gbà nípò ọkùnrin Làgàtà. Ó pọ̀ bẹ́ẹ̀. Aṣọ náà fi bò ó. Ẹ lọ tọ́ wò. Ẹ̀yin wèrè. Àríkàní mọ̀wé àfàpá ìdìbò tiẹ̀ mọ́lẹ̀. Tí yín wà lẹ́yìn ọrùn yín. Àtẹn tó dókó arọ. 2 seconds. Wọ́n ìṣàkọ́lẹ̀. Ẹgbẹ́ wá ìyẹn fẹ́ máa tọ́jú ẹ̀ òye fẹ́ tọ́jú ìṣàkọ́lẹ̀. Àwọn tí wọn bá ti lè ṣe dáadáa lórí ìyàwó wọn. 2 seconds wọ́n ti dàyọ̀ ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ní ṣí omi táàpù. Ẹgbẹ́ tó yẹ fá wá ìyẹn fẹ́ máa tọ́jú yín o. Òun retí yín lẹ́kìtì. Ẹgbẹ́ wá o. Òun ìṣàkọ́lẹ̀ ó wà lé. Làgàtà ó pẹ́ lọ́mọkùnrin ẹrù ní bàbá. Ẹ ṣe jàre. Orí burúkú tó ń ṣe wọ́n yẹn. Ẹ fẹ́ dó Làgàtà and you are not woman enough to come up. Ẹ wo woman yìí ní ìjẹta àbíjọ́ wo ní ìgbà yìí. She came up and she said it wípé Làgàtà mo fẹ́ dó ẹ mo wà available tó bá wà available fún mi. Obìnrin nìyẹn. Obìnrin. Nǹkan tẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ gọ́tà tẹ̀ ń ṣe lẹ́gbẹ̀ẹ́ títì kiri. Tẹ̀dẹ̀ tó ń dodge. Kí ló dé tẹ̀ ń fi intention yín pamọ́ tẹ̀dẹ̀ tó ń jẹra yín yà? Ẹ̀ ń jẹra yín yà ọ̀nà méjì. If you are interested in oko Làgàtà, walk up to him and tell him wípé o fẹ́ do. Tí Làgàtà bá fẹ́ do ẹ á sọ pé o fẹ́ do ẹ. Tó bá dẹ̀ wò pé bóyá òórùn pé o nídìí roll on àbò nídìí àwọn kankan tó máa fi sára tára ẹ máa fi ta sọ́sọ́ tó máa fi move Làgàtà á sọ fún ẹ. Ìṣẹ̀lẹ̀ ilé ìtẹ̀ lọ fi ń put up fracas papọ̀ tẹ̀ fi ń bu tẹ̀ ń ṣe gbogbo ẹ̀yẹn. Ìyẹn gangan lẹ̀ lè fi rí dó olóbùkú ní olóbùkú. Ẹ bá fẹ́ do ẹ sọ fún tó bá ní yín do àṣẹ ìrí tọ́rọ́ tó wà lẹ́ẹ̀kẹ́ Làgàtà ni. Ẹ rí face Làgàtà bó ṣe smooth ni. Ẹ rí bó ṣe dúdú síbẹ̀ ni. Ẹ rí bó ṣe ga tó sí ń gbọlẹ̀ ni. Ṣé Làgàtà dàbí ilé ìtọ́ gbé sẹ́yìn yìí tí tókè tóbi tí ìsàlẹ̀ ti rí? Làgàtà sí ń gbọlẹ̀ látòkè délẹ̀ bẹ́ẹ̀ ni náà. Látòkè délẹ̀ ẹwọ eléyìí ẹwọ bóyá fẹ̀ lókè tí bí ìsàlẹ̀ wá ti rí. Ṣé èèyàn ní ṣé irú eléyìí náà sìn ṣé tó bá dé tó bá náà fẹ́ dó Làgàtà ṣé Làgàtà ò ní sá fún wà tó jẹ́ pé bí ìran gbogbo yín ṣe
kò wá dóyin ẹ wá ń ṣe bí wèrè ẹ ń ṣe bí olórí burúkú kiri ẹ wá sọ̀rọ̀ ayé dájá òbóyin kò tiẹ̀ wà ní kọ̀ǹtúrò mọ́ ẹgbẹ́lẹ̀ kan fi yẹn náà tó sọ pé kò sẹ́ni máa rí làgàtà náà tí ò ní fẹ́ do fún wa ní intention ẹ kó sọ fún wa ṣé o fẹ́ do ni wèrè tó bá fẹ́ do ni kó sọ eléyìí tó fi ń gbé picture wa gbé anything kò kan iye àti sign àti kúrò lórí ìyẹn tipẹ́tipẹ́ ẹ̀kọ̀ọ̀kan la kàn fẹ́ máa fún wọn náà lè sí ẹ̀kọ̀ọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí tèmi ló wà ń ta MFM lọ́mọ tó ń sọ ń sìn ẹgbà tó wà lọ́wọ́ ẹ̀ ó tó 20 tó fi ń ná tèmi lọ́wọ́ yìí bí tèmi ṣe ń ké profusely yẹn à ń enjoy yẹn ṣẹlẹ̀ ẹ̀mọ̀ dí èèyàn tú ni ẹ̀mọ̀ dí èèyàn tú ẹ̀yin tẹ́ ẹ̀ dá lé ẹ̀mọ̀ tẹ́ni ẹlẹ́ni sọ ẹ̀ wá fàpáàdì bó ti yín mọ́lẹ̀ àwọn ọmọ kékeré kan kàn ṣeré débi àpáàdì yẹn wọ́n kàn sọ̀kúta sí àpáàdì àbá fọ́ àṣírí tí yín náà bá tú séèyàn kan lọ́wọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní sọ síta ẹ̀ wá máa ṣojú kóíkóí ẹ̀ ṣe bígbà tó jẹ́ pé ẹ̀ ti ẹ̀ dẹ́ṣẹ́ rì bígbà tó jẹ́ pé látìgbà tó ti bí yín títí dìsìn ẹ̀ mọ́ ẹ̀ clean gan wọn ò ní trace ẹ̀ṣẹ̀ kan sọ́dọ̀ yín ẹ̀yin lẹ́nu gbọ́rọ̀ nǹkan tẹ́ ń ṣe lẹ fi ń bú ẹlòmíì ń ta ó lè mólè afọ́jú ń lead afọ́jú ẹ̀yin tó yẹ kó ṣe justice fọ́kọ ẹ̀ àbí kó ṣe justice fọ́mọ ẹ̀ ẹ máa bọ́ta ẹ máa pariwo justice for my bad justice náà ṣe dáadáa náà sọ̀rọ̀ dáadáa gbogbo ọ̀rọ̀ tẹ̀lé ń sọ náà gbé sórí scale kò sọ̀rọ̀ làákàyè kankan nú ẹ̀ àfọ̀rọ̀ inú ni bí ni ọ̀rọ̀ ọ̀tẹ̀ nìkan lẹ fi ń sọ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ wo eléyìí tó já wá sórí bíbá yín sìn gbogbo ìgbà tó ti ń bú everybody káàkiri olúkálùkù ló lákàntì náà fi mọ́nítọ̀ yín náà níbo ló ti rí anybody nínú wa ní bíbá kan gùn kì í síbẹ̀ kan wá constitute nuisance wípé kinní kan by their fruit you shall know them nígbà tá à ń sọ̀rọ̀ ń bíbá yìí ṣe bóyá kó listen kó gbélé tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ kó padà kó lọ fèsì ni ìgbà tó tán kọ ẹ lé wọ́n máa ti kó lẹ́kọ̀ọ́ torí ẹ̀ náà ló ṣe lè já wá sókè ló ṣe lè wá yàtí yẹ́yẹ́ ń pa ọ̀rọ̀ yẹn ti mú ẹ ó ti kàn ẹ́ lára ó fẹ́ sáré wá debunk ẹ̀ àwa ò ní ìdí irọ́ tí wọ́n fẹ́ pa mí òótọ́ ọ̀rọ̀ táwa bá sọ ń bí amọ̀ nǹkan tá à ń sọ ni so irọ́ ni tí wọ́n fẹ́ sọ yẹn kọ́ ló fẹ́ change mind àwa ní nǹkan tá à ń sọ nítorí ẹ̀ ní brain ilé tó yẹ kẹ́ fi ní brain tó yẹ kí bàbá àti ìyá yín fi kọ́ yín kẹ́ fi gbẹ̀kọ́ ńgbà yẹn ẹ̀ ní gbọ́ ẹ máa lọ máa dókò kiri uncompleted building tó bá trace yín dáadáa gan ẹ̀yin àti ìyá yín nígbà tí ìyá yín yún àlè torí tí ẹ bá gba lọ́wọ́ ìyá yín ni ẹ̀ ní máa ṣe nígbà tí ìyá yín yún àlè tó ń dó kiri ẹ̀yin àti ìyá yín ti máa jọ dókò kan náà rí ẹ̀yin wèrè ọmọ aláìlẹ́kọ̀ọ́ káàkiri gbogbo orí social network ẹ̀kọ́ wọ́n kàn bí yín sáyé ẹ̀rí ọ̀tọ̀ yín ẹ̀kọ́ ṣáà máa ní